Ẹ káalẹ́ sà. Ẹ kalẹ́ mà, ilé olórogún lè tún mà. Ókè. Ẹ lẹ́sẹ̀ kúṣẹ́ sà. Ẹ jọ ọ̀rọ̀ ìyá ọkọ ọmọ mi. Àti ọkọ ọmọ mi mo fẹ́ sọ. So kẹ́ lè dá sí fún mi. So ìyá ọkọ rẹ̀ ìgbà tó bímọ ọjọ́ tó bímọ ló lọ sí ọ̀dọ̀ ọmọ mi. Ó pè mí ṣá ó ní ṣé màá lọ àbí òun ò lọ, mo ní kó máa lọ. Látijọ́ tó ti bímọ ọdún kejì rèé ó sì bá wọn gbé bẹ́ẹ̀. Hello sà. Mo ń gbọ́ yín mà. Ó bá wọn gbé. So bó ṣe bá wọn gbé yẹn ni pé àwọn èèyàn wá ń sọ fún mi àwọn ọ̀rẹ́ mi pé kí ló dé tí ọmọ mi fi gbà láàyè báyẹn tó fi gbé lọ́dọ̀ wọn. Ṣé tó ò ní lọ mọ́? Èmi ló yẹ kó lọ. Èmi sì wá sọ fún wọn pé mo ra àdìjókòó fún ọmọ tèmi. Ìyá yẹn kò ṣèyàn burúkú bẹ́ẹ̀ yẹn, gbogbo gbà ló máa ń pè mí. Ó ní yàrá bí ọmọ gan ni pé mò ń tíráì mo bí wọ́n ṣe tọ́jú ọmọ yẹn òun láìkí ẹ̀. So àjọ máa ń pera wa dáadáa. Ó wá àdìjọ́ kan wọ́n wá jà. Tó bá béèrè lọ́mọ mi pé kí ló dé, ṣé wọ́n jà? Kò ní sọ̀rọ̀, kí sọ̀rọ̀ ìyá ọkọ ẹ̀, kí sọ̀rọ̀ fún yàn. So bó ṣe é ṣe nígbà tó wà lọ́dọ̀ mi yẹn, nǹkan tó bá ṣẹlẹ̀ ní ilé kì í sọ síta. So ìgbà tí wọ́n wá jà bẹ́ẹ̀, kí ló wá fa ìjà yẹn? Ó ní ọ̀rẹ́ rẹ̀ kọ́ wá kí ó bímọ. So ọ̀rẹ́ rẹ̀ yẹn kò ráyè wá ìgbà tí ó bímọ yẹn, ó lọ bí iṣẹ́ alẹ́. Ó wá ìgbà tó kúrò níbi iṣẹ́ ó wá dọ́dọ̀ ọmọ mi. So ìyẹn wá mú lọ sí ibi tí òun àti ọkọ rẹ̀ máa ń sùn, yàrá tí wọ́n jọ máa ń sùn. Ó wá wẹ̀ ń bẹ́, ó ṣàṣe bí ìyá ọkọ ọgbà náà yẹn ló wá ń pariwo, ló ń sọ̀rọ̀. Ó wá ní kí ló dé tó fi mú yàn lọ́bẹ̀. Ẹ mọ̀ pé àwọn ọmọ ìsìn wọ́n máa ń gbọ́kọ mọ́ yàn lọ́wọ́ nǹkan kan. So ọmọ mi ṣàbínú. Ó ní kò pé òun ìyá ọkọ wá pè mí, ó wá fẹjọ́ sí, ó wá ń sunkún, ó wá ń sọ̀rọ̀. Ó ní ṣé mọ̀ pé kò pé òun mọ́. Mo ní má wọ́rì, má pè é. Mo sì pé ọmọ mi, mo sọ̀rọ̀ sí, mo bú gan, sọ̀rọ̀ sí pé mi ò fẹ́ kíyàn máa sọ̀rọ̀ sí ìyá ọkọ ẹ̀, kó jókòó jẹ́jẹ́ torí kò tọrọ nǹkan kan lọ́wọ́ rẹ̀. Màmá yẹn lówó. Ó kàn wú ọmọ rẹ̀ ní last born, ọmọ tèmi náà ní last born. Ó kàn wú tó fi jókòó tì wọ́n torí ó tún bí àwọn ọmọ mi. Àwọn yẹn dẹ̀ ní nǹkan dáadáa, ó kàn láìkì kó jókòó tì wọ́n bẹ́yẹn. So ìyẹn wá kọjá, mo ṣàṣọ fún pé kó o ṣe dáadáa torí èmi ò fẹ́ kọ́mọ máa ṣí káàkiri. Èmi ò ṣí káàkiri. Kí lẹ fẹ́ lórí ètò yìí? Tí mo fẹ́ ni pé ìyẹn ti kọjá tí ọkọ ìyàwó lèmi fẹ́ sọ nísìn. Tọkọ ìyàwó ó bímọ, ìgbà tó ń bímọ méjì wọ́n bí ọkùnrin. So obìnrin méjì wọ́n bí. Mo wá pè, mo ní ó yẹ kí wọ́n ti bímọ lé ọmọ torí ìyá ọkọ rẹ̀ ìyá ọkọ pè mí. Ó ní kí n sọ fún ọmọ torí òun ti sọ̀rọ̀ lé fún ọmọ kó bímọ lọ́mọ. Ó ní láíláí yẹn ò lè bá òun sọ. Mo wá ń pe ọkùnrin yẹn, mo ní kò dáa kó bímọ lọ́mọ, bóyá wọn ò lè bí ọkùnrin. Ó ní ìyẹn ò lè bá òun sọ torí ìyàn tó bí obìnrin, ìyàn náà ló bí. Òun ò sunkún ọkùnrin lọ bá àwọn èèyàn. So fún òfin múlẹ̀ kí wọ́n má sọ nǹkan bí òun láìkí ẹnìyẹn, ọmọ méjì tóun máa bí náà nìyẹn. So kí yẹn ṣáà ń wọ́rì mi kó má di gbẹ̀yìngbẹ̀yìn kó má sọ pé kò bí ọkùnrin kó má dìjà. Òun ò sọ bẹ́ẹ̀. Òun lòun nǹkan tí òun fẹ́ náà nìyẹn. Ọmọ obìnrin tóun bí ó dàbí ọkùnrin, kíyàn má bá òun sọ mọ́. So ó wá ń jẹ mí lọ́kàn báyìí torí ó lè di alẹ́ wọn kó máa ṣe kí wọ́n fi ní kún un lámi àlàyé ṣe lọ́yẹ̀ sí lẹ́yìn. Ẹni ó lè di ọjọ́ alẹ́ wọn kékeré ní ṣẹlẹ̀ mà. Kí lẹ fẹ́ sọ lẹ́yìn? Kó sọ pé kò bí ọkùnrin, kó wá yàn mí tó bí ọkùnrin fún kó má di pé yóò lọ lè dànù ní wọ́n fi ń sọ bẹ́yẹn. Ẹ ṣe láti ìyá ọkọ àti ìyá ìyàwó ẹ̀yin méjèèjì ẹ jọ jèrè àwọn ọmọ yẹn ni. Pẹ̀lú agbára Ọlọ́run ẹ jọ jèrè àwọn ọmọ yẹn ni. Ẹ máa jèrè wọn, wọ́n á dẹ̀ wúlò fún yín, wọ́n á ṣọmọ fún yín, wọ́n á kẹ́yìn méjèèjì lọ́jọ́ alẹ́. Ẹ ṣe kó àmójútó àwọn méjèèjì. Ẹ ṣe rí àkọ́kọ́ náà tí ìyá ọkọ pè yín wípé ọmọ yín mú ọ̀rẹ́ ẹ̀ lọ sí ilé ìwẹ̀ tá a mọ̀ sí balùwẹ̀ tí òun àtọkọ ti jọ ń wẹ̀. Ìyá ọkọ yẹn ìyá dáadáa ni, ó ní point. Ìyá dáadáa ni. Ọmọ yín ló fẹ́ jẹ́ pé bóyá ó fẹ́ fi ọmọdé bọ̀ díẹ̀ tóun mọ̀ pé nǹkan tí òun ṣe yẹn ò dáa, èyí kì í ṣe bẹ́ẹ̀. Ó yẹ kí ìbalùwẹ̀ míì wà, ìyẹn ilé ìwẹ̀ míì tí ọ̀rẹ́ ti lè balùwẹ̀ mẹ́ta wọn ní ilé wọn.
ìpàdé yìí ìyá ọkọ ṣe dáadáa lórí ó ṣe àárín dáadáa, ó yẹn. ní ó lè pọkàn mọ́ ọ lọ́wọ́ Bẹ́ẹ̀ni. nítorí àwọn òun ò fẹ́ kí ọmọ òun fẹ́ yàwó méjì. Bẹ́ẹ̀ni Torí ẹ̀ ló ń fi sọ, mo sì Ẹ gbọ́ ṣé. ọmọ mi wí dáadáa. Ẹ ṣé. Ìyá Ṣé wà- yẹn dẹ̀ máa ń pè mí dáadáa, ó dẹ̀ máa ń fún mo mi ti ní gbọ́ nǹkan gan. mo ti gbọ́ yín mọ́ mi. Mo ti gbọ́ yín mọ́ mi. Ṣùgbọ́n Ẹ- nǹkan tó tún wà ń bẹ̀ sà, Mm. ó ní nǹkan tó ń fa wàhálà yẹn, ó ní ọmọ mi ò gbọ́dọ̀ yan ọ̀rẹ́, òun ò fẹ́ kó máa yan ọ̀rẹ́. Mo ní ẹ̀ mọ̀ pé tẹ́ bá yan ọ̀rẹ́ ní ìsìn wọn ò bọ̀ jẹ́ tó jẹ́ pé ìyá ọkọ yẹn lè dànù. Nǹkan tí ìyá yẹn fi ń ṣe nìyẹn. Ṣé ìyá ọkọ ló ní kí ìyàwó ọmọ òun máa yan ọ̀rẹ́ àbí? Ó ní kó máa yan ọ̀rẹ́ pé òun ò kì í yan ọ̀rẹ́, kó kàn jókòó ní kó yan ọ̀rẹ́. Ẹ ṣé mọ́ mi. Ṣé rí lórí àárín yẹn náà ìyá ọkọ náà tó ṣe dáadáa. Obìnrin tó bá ṣubú ń léèwẹ̀ ìní ò ní ibùjókòó ayọ̀ tí ó tún mọ ọkọ rẹ̀ káàkiri. Wọn ìná búrẹ́dì ẹ̀ ìgbéyàwó yẹn yóò forí sánpọ́n ni kì í ṣèpè. Èpè kọ́ yẹn kò sóbìnrin tó bá fẹ́ ní ìdílé aláyọ̀ irúfẹ́ wọn ò kì í kọ̀ rẹ́ báyìí ṣe wà nìyẹn. Ìyá yẹn náà tó ní pọ́ǹtì lórí àárín yẹn náà mà. Ṣé wá rẹ́lẹ̀ kẹtẹ́ nípa ti oní ti pé ọmọ yín bí ọmọbìnrin méjì ọkọ wa sọ pé òbí kankan mọ́. Ṣé ẹ rí ìyá ọkọ náà ẹ gbọ́ tèmi mà? Ṣé ẹ rí ìyá ọkọ bó ṣe yín náà ẹ ṣe bẹ́ẹ̀ wípé ẹ bímọ kan sí i bóyá ẹ̀bọ́kùnrin ẹ farabalẹ̀ mọ́ mi bóyá ẹ̀bọ́kùnrin bóyá ẹ ṣe kinní kan ìgbàgbọ́ yín nìyẹn. Ṣùgbọ́n ìgbàgbọ́ àwa tá a jẹ́ ọmọ yín ẹ gbọ́ tèmi mà ìgbàgbọ́ àwa tá a jẹ́ ọmọ yín kódà tó bá jẹ́ pé ìkẹta ọmọ bá wà ìgbàgbọ́ ọkùnrin lókè ìpè láyé ló fi jẹ́ pé ìwọ ọmọ tó bá tí ìyá rẹ bá bí ẹ ojọ́kùnrin ojóbìnrin tí ọmọ ìbá ti ṣe àṣìgbé inú wọ́ọ̀dù tí ọmọ ìbá ti ṣe ọmọ àlè tí ọmọ ìbá ti ṣe ọmọ tó fọ́nú láti inú ìyá ẹ̀ wá ó yẹ kó o lè make mọ́mí ẹ proud. Ó yẹ kó o lè jẹ́ kí màmá ẹ lè fi ẹyin ìdákọ̀ bàbá o. Ó yẹ kó o lè jẹ́ kí ìyá rẹ lè fi ẹyin gan. Bàbá rẹ ò bá jẹ́ àmugbó. Kí bàbá rẹ kó lè parí igbó orí sàárè láàrin ìṣẹ́jú àyá kó lè mú kólòsì kíákíá tán sìn. Má jẹ́ kí n tẹ̀ ọmọ tó bá yanjú lọkùnrin máa ń recognize. Ló fi jẹ́ pé ọmọ tó bá gbọ́ ahọ́n bàbá ẹ̀ lókè ìpè láyé inú òbí yẹn á dùn. Òbí yẹn á go extra mile nítorí títí ẹ̀. Ṣùgbọ́n wọn tó ń gbọ́ mi ń dédé àkókò yìí gbọ́ ọkọ rí ó mọ bá ọmọ ẹ wí ó jọ ọmọkùnrin ó jọ ọmọbìnrin ìwọ obìnrin ó mọ gba wájú ó mọ gbẹ̀yìn torí pọ́kọ rí ò lówó lọ́wọ́ ọkọ rí ò ní sè nínú marriage ojú rí ọ̀tá mi tí ẹ ló máa dà lẹ́yìn wọ́n ọ̀la wọn ìná búrẹ́dì ẹ̀ ọkùnrin lè bí igba ọkùnrin lè wo age 80 kó tún bí ọmọ ṣé òun wá èmi ni tó o bá ti wo menopause tiẹ̀ o ti jẹ́ tán nìyẹn o tún mú mi sí o bá àwọn menopause lè 20 ó ní pé mà ìgbàgbọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá wa nípa ọ̀rọ̀ ọlọ́mọ bíbí ìyá ọkọ náà ò tún ṣàṣejù wípé ó yá bímọ o bímọ ọkùnrin o. ìyá ọkọ ní tó bá tiẹ̀ bímọ bèjì ìyá ọkọ lówó ó ní òun lówó òun ò tọ́jú ṣùgbọ́n òun ò gbà. ẹ ṣe ìtí màá wá sọ fún yín lélẹ̀ ṣe láti ìyá ọkọ àtẹ̀yìn náà ẹ wá jókòó ara yín jẹ́ ẹ mọ̀ fàdúrà ràn wọ́n lọ́wọ́ ṣó ti yẹ yín mà kọ́ ló ń bá wọn tó ìgbésí ayé wọn bó ṣe ń gbìyànjú àti tó yẹn kọ́ ló ń bá wọn darapọ̀ mọ́ sọ̀rọ̀ mi ti yẹ yín mà torí bẹ́ẹ̀ ṣe ń gba wájú tẹ̀ ń gbẹ̀yìn yẹn àti yẹ ọkọ yẹn nígbò báyá yóò dijọ́ kan ọmọkùnrin yẹn ó yin pin náà fún yẹ pọ́n mi ẹ̀dọ́ kì í ṣọmọdé mọ́ ẹ fi mí lẹ̀ pẹ̀lú ìyàwó mi yóò sọ bẹ́ẹ̀ fún yẹ ẹ̀. ó ti sọ bẹ́ẹ̀ fún yẹ ẹ ní kò gbọ́dọ̀ dá sí i. yóò sọ náà. ọkùnrin yẹn jẹ́ ìtura ó máa ń fún mi lówó gan-an gbogbo gbà ló máa náwó fún mi ó ní mo tọ́jú ọmọ mi gan-an mo kọ́ lẹ́kọ̀ọ́ gan-an. oúnjẹ ọmọ ní ẹ̀jẹ̀ pẹ́ mà pẹ̀lú agbára Ọlọ́run ilé wọn ò dẹ̀ ní dàrú pẹ̀lú agbára.